àti ṣàtẹ̀tẹ̀rẹ̀ ara jù relax àti ṣàtẹ̀tẹ̀rẹ̀ ara kò yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí wa. Kí lẹ rí? Irú nǹkan bẹ́ẹ̀ yẹn wá fẹ́ ṣẹlẹ̀ àti ẹ̀gbọ́n rárá ẹni tá a fi ṣalámí tó wà ń bẹ̀ iṣẹ́ kí ló ń ṣe ṣé kò ti gba bọ̀dẹ̀ báyìí. Ẹ yẹ ọ̀rọ̀ tí àgbà ẹgbẹ́ sọ wò nítorí pé ẹnìkan wà ń bẹ̀ tó ń spy fún wa. Ṣé kò yẹ kó ti inform wa pé báyìí máa ṣẹlẹ̀? Anyway, pẹ̀lú ń tẹ sọ nísìnyí ohun tèmi wá ń rò ní pé bóyá ká jẹ́ kó pé bíi méjì bíi mẹ́ta tó máa spy fún wa látọ̀dọ̀ wọn. Your Excellency bóyá kọ́ n tá a máa ṣe gan nìyẹn. Good. Nǹkan tí a máa ṣe gan nìyẹn ṣé wá rí àwọn mẹ́ta ló yẹ kó jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kó má mọ̀ra wọn. Yes tí number 1 tí o bá fẹ́ sọ fún wa èyí tó jẹ́ number 2 á sọ èyí tó jẹ́ number 3 á sọ fún wa from there àmọ́ tó ń ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ bá wa lójijì bẹ́ẹ̀ yẹn. Èyí ara ń ta fi ń pè yín lágbá ìgbẹ́ náà nìyẹn. Pẹ́ẹ́n fọlọ́. Èmi wò pé síyẹn ló dẹ̀ máa jẹ́ ọ̀nà àbáyọ ṣá. Kí ló tún fẹ́ jẹ́ ọ̀nà àbáyọ? Àbí ẹ tún ní ọgbọ́n mi tẹ́lẹ̀ mú wá?